Àwọn tí gbàgbọ́ wà pé agbanipa ni wọ́n ti pa ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ pásítọ̀ tí wọ́n wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, ìyún Apostle Lawrence Benjamin tí ó ní ìjọ The Set Time Evangelical Ministry tó wà lágbègbè Oko Erin, ìyẹn ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, tó sì jẹ́ pé wọ́n ti lọ sìnkú bàbá náà sí ìlú Kútọ̀nù lórílẹ̀‐èdè Benin Republic, ìyẹn orílẹ̀-èdè tí ó fi ẹ̀gbẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Lóòótọ́, ẹ̀sìn Ìsìláàmù tó jẹ́ tàwọn mùsùlùmí ni ó fẹsẹ̀ rinlẹ̀ jù ní ìlú Ìlọrin àti ìpínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí tó wà ní ìlú Ìlọrin àti gbogbo ìpínlẹ̀ Kwara wọ́n pọ̀ ju àwọn kìrìsìtẹ́nì lọ. Ṣùgbọ́n síbẹ̀ àwọn ṣọ́ọ̀ṣì àti àwọn pásítọ̀ kan wọ́n sì wà ńbẹ̀ tí wọ́n rí ọwọ́ mú, tó jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì àti àwọn èèyàn wọn yẹn ń fi ọ̀dọ̀ wọn àti ṣọ́ọ̀ṣì wọn sílẹ̀ láti wá àdúrà, iṣẹ́ ìyanu àti ìtúsílẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn. Lára irú àwọn pásítọ̀ yìí ó ní Apostle Lawrence Benjamin ló mà wá, tó sì jẹ́ wípé ṣọ́ọ̀ṣì ẹ̀, ìyẹn The Set Time Evangelical Ministry, èyí tí a sọ pé wà lágbègbè Oko Erin ní ìlú Ìlọrin, ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ṣọ́ọ̀ṣì tí àwọn èrò tó ń lọ bẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń wá iṣẹ́ ìyanu ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ sí ọ̀dọ̀ Apostle Lawrence Benjamin. Ṣá o, láìpẹ́ yìí ni ariwo ìbànújẹ́ ló mà sọ láti ìlú Ìlọrin nígbà tí wọ́n ní wọ́n pa Apostle Lawrence Benjamin ní ìpakúpa. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé agbègbè Òṣèré nílùú Ìlọrin ni àwọn agbanipa náà ni wọ́n pa Apostle Lawrence Benjamin sí nínú ilé ẹ̀. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé lẹ́yìn tí Apostle Lawrence Benjamin tó ti jáde kúrò nílé tó sì tó pọn omi díẹ̀ wọnú ilé ẹ̀ ni àwọn agbanipa náà ni wọ́n ká mọ́. Bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n wọ́ dìgbàdìgbà padà wọnú ilé ẹ̀ láti má ṣe pa á sí ojú ọ̀nà, tó sì jẹ́ pé ní kété tí wọ́n wọ́ wọnú ilé ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣá ládàá. Kódà gbọ́ pé wọ́n fọ́ orí bàbá náà yámayàmá ni kó tó di pọ́n fi sílẹ̀ tán sì sá lọ. Níṣe ni ariwo ìbànújẹ́ sọ láàrin àwọn kìrìsìtẹ́nì ní ìlú Ìlọrin, pàápàá lágbègbè Oko Erin tí ṣọ́ọ̀ṣì Set Time Evangelical Ministry wà, tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí kò tí ì sẹ́ni tí ó mọ àwọn tó ń rán àwọn agbanipa tàbí àwọn agbanipa tó pa Apostle Lawrence Benjamin. Ṣùgbọ́n ṣá o, wọ́n ti gbé òkú Apostle Benjamin, wọ́n ti gbé e kúrò lórílẹ̀‐èdè nítorí kì í ṣe ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, ọmọ orílẹ̀‐èdè Benin Republic ni. A gbọ́ pé wọ́n ti gbé òkú ẹ̀ padà lọ sí orílẹ̀‐èdè Benin Republic tí wọ́n sì ti sìnkú ẹ̀. Bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n ti mú ìyàwó ẹ̀ náà kúrò ní ìlú Ìlọrin lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó ti mú padà sórílẹ̀‐èdè Benin Republic nítorí ààbò ẹ̀mí ẹ̀, ìyẹn kí àwọn tó ṣiṣẹ́ bí ká má bàa tún padà wá ká wá pa á.